ó dójú ẹ̀ àwọn agbébọn ránṣẹ́ sí ìjọ Katoliiki tó wà nílùú Ọ̀wọ̀ wọ́n ní àwọn ń bọ̀ láìpẹ́. Inú ìbẹ̀rùbojo làwọn èèyàn ìlú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo wà báyìí látàrí ìwé kan tí wọ́n rí gbà nínú èyí tí àwọn agbébọn ti sọ pé àwọn yóò bẹ ìjọ St. Francis Catholic Church tó wà nílùú náà wò láìpẹ́ yìí. Tẹ́ ò bá gbàgbé ọdún bíi 3 sẹ́yìn làwọn agbébọn ya ìbò ìjọ náà ìyẹn lọ́jọ́ 5 oṣù kẹfà ọdún 2022 tí wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ farapa. Ìdí nìyí tí ìròyìn tuntun yìí ṣe dá ìpayà ńlá sílẹ̀ láàrin àwọn ọmọ ìjọ àti gbogbo ìlú lápapọ̀. Akọ̀wé alukoro ìpàdé àpérò lórí ètò ààbò ìlú Ọ̀wọ̀ Ọlátúbọ̀sún Ọládìméjì sọ pé àwọn ti gbọ́ nípa ìdúnkùkùlájà ọ̀hún, iṣẹ́ sì ti bẹ̀rẹ̀ lórí rẹ̀. Ó ní níbi ìpàdé àpérò kan tí yóò wáyé lọ́jọ́ 26 oṣù karùn-ún yìí làwọn yóò ti la àwọn aráàlú lọ́yẹ̀ lórí ìbáṣepọ̀ tó yẹ kó wà láàrin wọn àtàwọn òṣìṣẹ́ aláàbò fún ètò ààbò tó péye nílùú náà.